A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ o, Ọlọ́run yóò gbàdúrà gbogbo wa lágbàdẹ́lẹ̀. Àmì o, ìròyìn fẹ́lifẹ́li òun náà ló dé sí ojú amóhùnmáwòrán yín. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu tó ń ti àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ni wọ́n ti kọ̀rọ̀ ojú sí ìgbésẹ̀ tí àwọn oníṣẹ́ ibi kan tí wọ́n ṣe lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá ní ìpínlẹ̀ Delta, níbi tí àwọn oníṣẹ́ ibi agbébọn ọ̀hún ti ṣekú pa àwọn ológun àti ọ̀gá àwọn ológun, èyí tí àpapọ̀ wọn tó ń lọ sí bíi 12 ó lé díẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún lásìkò tí wọ́n ń lọ fún àkànṣe iṣẹ́ kan eléyìí tí ó mú àlàáfíà kó tòrò kó sì jọba ní àwọn agbègbè ọ̀hún. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ló pe ọ̀sẹ̀ tó kọjá yìí, òun ló korò ojú tó sì fi ọwọ́ kanlẹ̀ kéèpẹ̀jẹ́ wípé ẹni tí ó bá ń dọ̀rọ̀ yìí ó ń tọ̀hún yóò ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ni wípé oníṣẹ́ ibi kan kò ní lọ láì jìyà rẹ̀. Wọ́n ní gbogbo àwọn oníṣẹ́ ibi tí wọ́n sá pamọ́ sínú òkùnkùn tí wọ́n ṣekú pa àwọn ológun ọ̀hún, èyí tó ń lọ bíi 12 ó lé, gbogbo wọn pátá òun wọn yóò rí dájú pé wọ́n fọwọ́ òfin mú wọn tí wọ́n sì fi wọ́n jófin lábẹ́ òfin ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí Bọ́lá Tinubu ti tẹ̀síwájú, ìṣẹ̀lẹ̀ ohun tó ṣẹlẹ̀ ní agbègbè kan ìlú kan tí wọ́n pè ní Okuama ní ìjọba ìbílẹ̀ Gúúsù Ugeli ní ìpínlẹ̀ Delta. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní ọjọ́bọ̀ Thursday tó kọjá làwọn ológun ọ̀hún ni wọ́n lọ pẹ̀lú àṣẹ láti iléeṣẹ́ ológun tó ń tẹ àṣẹ ààrẹ lọ fún àkànṣe iṣẹ́ kan ní agbègbè Okuama ní ìjọba ìbílẹ̀ Ugelu, ìyẹn ní ìpínlẹ̀ Ugeli ní ìpínlẹ̀ Delta lọ́hùn-ún. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ̀rọ̀ náà, wọ́n ní lára àwọn ènìyàn èyí tó bá ìṣẹ̀lẹ̀ mú lọ, iléeṣẹ́ ológun wọ́n ṣe lálàyé wípé àwọn tí wọ́n jẹ́ ọ̀gá àwọn ológun ọ̀hún, èyí tí wọ́n pè ní Major, wọ́n ní àwọn èyí jẹ́ méjì, Captain ẹyọ kan tó ń ti àwọn ọmọ ogun 12 tí gbogbo wọn tí wọ́n ń lọ bíi 14 eléyìí tí àwọn agbébọn ọ̀hún tí wọ́n ṣekú pa wọ́n ní ṣùgbọ́n ìwádìí àti iṣẹ́ ti ń lọ báyìí láti lè rí dájú pé àwọn agbègbè tí wọ́n ti ṣiṣẹ́ ibi náà wọ́n rí dájú pé wọ́n fi ọwọ́ òfin tó ń ti ìyà tó tọ́ láti jẹ àwọn ènìyàn náà kí wọ́n sì fọwọ́ òfin mú àwọn oníṣẹ́ ibi ọ̀hún. Àgbà ọ̀jẹ̀ kan ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó ti fìgbà kan jẹ́ aṣojú tó ń ti ajẹ́lẹ̀ láàrin orílẹ̀-èdè Nàìjíríà sí orílẹ̀-èdè UK, olóyè Christopher Kọ́ládé ló ti sọ̀rọ̀ wípé ohun gbogbo màlúù ló ti yí padà, ìlú ti yí padà, orí sì ti yí padà báyìí nínú òṣèlú ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní àwọn olóṣèlú àsìkò tá a wà yìí, ó ní olóṣèlú bámúbámú ni wọn yóò mi ò mọ̀ bébí pọmọ nìkan kan ni, wípé àpò ara wọn nìkan ni wọ́n jàdù, wọn rántí àwọn mẹ̀kúnnù, gbogbo àwọn orí mẹ̀kúnnù tó dìbò yàn wọ́n láti fi wọ́n sí ipò kí wọ́n lè ṣe ohun tó dáa fún àwọn ènìyàn ọ̀hún Kọ́ládé tó sọ̀rọ̀ náà níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí wọ́n ṣe fún bàbá òun lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó lópin ọ̀sẹ̀ tó kọjá. Bàbá àwọn ti sọ di mímọ̀ wípé bó ti ń kó kéré mọ́ tó àwọn ò ní lọ́wọ́ àwọn nínú ohun tó gbogbo tó bá ní ṣe pẹ̀lú òṣèlú títí dìgbà tí àwọn yóò fi dàgbà wọ káàlẹ̀ sùn lọ. Olóyè Kọ́ládé tó sọ̀rọ̀ náà ó wòye, ó ní bàbá wo bí wọ́n ti ń ṣe òṣèlú ní ayé ìjọ́sí tí wọ́n ṣe pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run tó ń torúkọ rere láti lè mú ohun tó dàbọ̀ fún àwọn ará ìlú. Ó ní bàbá wo láàrin ọdún 1963 títí di ọdún 1966, ó ní ẹ ó rí pé àwọn olóṣèlú ọdún náà lọ́hùn-ún wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run, bẹ́ẹ̀ sì ni wọ́n ní ìpayà àwọn ará ìlú, àti wípé orúkọ rere ó sàn ju wúrà fàdákà ní àkọlé eléyìí tí àwọn olóṣèlú ọdún náà tí wọ́n lò yàtọ̀ sí àwọn olóṣèlú àsìkò tá a wà yìí, èyí tó jẹ́ pé ìlú bámúbámú ni mo yó, òun ni wọ́n lò káàkiri mi ò mọ̀ bébí pọmẹ́nì kọ̀ọ̀kan. Ó lẹ́ni àmọ̀ yóò bá àkú lọ̀rọ̀ wọn, alala ńlá láwò. Bàbá àwọn wá ní
fún ìgbà pípẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ tó ń tẹ àwọn ènìyàn ni wọ́n ti ń pe òun kóun náà máa bọ̀ láti wá darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú kan kí wọ́n lè fún wọn ní ipò. Ó ní ṣùgbọ́n ohun tóun fún wọn bí èsì ni wípé tí òun yóò fi wọ káàlẹ̀ sùn lọ, òun ò ní lọ́wọ́ nínú òṣèlú bíi tí òun kó kéré mọ́tò, torí pé orúkọ rere tí òun ti ń ṣiṣẹ́ bọ̀ láti ọjọ́ tí wọ́n ti bí òun, òṣèlú àsìkò tá a wà yìí yóò bà gbogbo rẹ̀ jẹ́ nítorí yányán ni o. Olóyè Christopher Kọ́ládé ni òun yóò fi àsìkò yìí rọ gbogbo àwọn olóṣèlú láti rántí ìpilẹ̀ṣẹ̀ kí wọ́n sì rántí ọjọ́ kan ẹsẹ̀ mẹ́fà eléyìí tí oníkálukú yóò gba gbogbo ẹ̀sùn àti ìwà tó ti wù nígbà tí ó bá ti fi ayé sílẹ̀. Ó ní asán lórí asán o, aṣiwèrè ó ń kó ọ̀rọ̀ ọjọ́ láláì mọ ẹni tí ó lò ó, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìtùnú èyí tí bàbá òun sọ bóde lẹ́nu lórí ètò náà. Ó ní òun ò ní ṣe òṣèlú, bẹ́ẹ̀ sì ni òun yóò rí dájú pé orúkọ rere òun kò bàjẹ́ kí àwọn tó fi ayé sílẹ̀. Bí wọ́n bá bi ọmọ ìkókó tuntun jòjòló tí wọ́n ṣẹ̀ bí sí orílẹ̀ alàyè ní orílẹ̀-èdè wa Nàìjíríà wípé bóò ni ètò ọrọ̀ ajé àti ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti rí, ọmọ òun yóò fọhùn tí ó ti sọ̀rọ̀ tí gbogbo ènìyàn yóò gbọ́ o wípé orílẹ̀-èdè Nàìjíríà ó ti yàtọ̀ sí àkọlé àti àwọn ọ̀rọ̀ tí àwọn áńgẹ́lì bá òun sọ wípé orílẹ̀-èdè tó ní ọ̀rá tó kún fún wàrà òun oyin lòun lọ, nítorí pé bíbọ́ sí ayé òun o aṣálẹ̀ gbà tó ń ti ìnira àti ọ̀wọ́n gógó oúnjẹ lòun dé bá o. Àdíá fún ìròyìn tí ó ń bẹ lẹ́nu mi èyí tí ọ̀kan nínú àwọn gómìnà ní igun mẹ́rin tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró láti ìpínlẹ̀ Anambra, eyín Charles Chukwuma Soludo tó sọ bóde ò wípé lótìtọ́ àti lódodo àwọn mọ̀ yìí pé ìyàn ń ja orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àwọn àjọ eléyìí tó ń ṣe ìṣàkóso àti bí nǹkan ti ń lọ sí lábala ètò ọrọ̀ ajé tó ń ti yàn mímú lórílẹ̀-èdè àgbáláyé èyí tí wọ́n gbé jáde ò wípé ní báyìí ìyàn orílẹ̀-èdè Nàìjíríà ti gbéra kúrò ní ìdá 22 lọ sí ìdá 29 ó lé méje 31.7% nínú ìyàn tó ń ja orílẹ̀-èdè Nàìjíríà láàrin àwọn ilẹ̀ adúláwọ̀ yòókù. Ṣùgbọ́n Soludo sọ̀rọ̀, ó ní adìyẹ ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu làágùn, ìyẹ́ tí ń bẹ lára rẹ̀ ní òjá mọ̀ o. Ó ní ohun tí ààrẹ Tinubu débà ó kọjá àfẹnusọ tó ń ti àfẹnuròyìn, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ òbítíbitì gbèsè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ti bàjẹ́ ní ààrẹ Tinubu débà o ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 tí wọ́n búra fún gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Onísọ̀ tí bàbá òun yóò wọ inú ọ́fíìsì báyìí lórí wípé òun ti bàjẹ́, ọ̀dà nìkan ni tó dán yinrinyinrin lára orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n ẹ́ńjìnì gbogbo ẹ̀ pátá ló ti dẹnu kọlẹ̀. Soludo ti ṣe gómìnà ìpínlẹ̀ Anambra lánàá ti ṣe ọjọ́ àìkú Sunday ló sọ̀rọ̀ náà lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó. Ó wá fi dá àwọn ọmọ Nàìjíríà lójú wípé pẹ̀lú bí nǹkan ti ń lọ yìí, ó ní kí wọ́n ní ìgbàgbọ́ wípé ohun gbogbo ni ó padà bọ̀ sípò láì jìnnà, wípé tí bàtà bá ti ń ró nítorí pọnlápọnlá ó ṣetán láti ya ni, tí bàtà bá sì ti yà ara yóò tu bàtà o. Ó ní bí góòlù kó tó náà ó ti la ọ̀pọ̀lọpọ̀ iná kọjá o. Ó ní iná ní orílẹ̀-èdè Nàìjíríà ń là kọjá láti lọ sí ilẹ̀ ògo. Ó ní góòlù wa yóò tó bẹ̀rẹ̀ sí ní máa dán yinrinyinrin tí àwọn orílẹ̀-èdè yòókù tí wọ́n yóò máa fi ọlá ìṣerere orílẹ̀-èdè Nàìjíríà tọrọ pẹ̀lú àkànṣe iṣẹ́ èyí tí ìjọba àpapọ̀ lábẹ́ Tinubu tí wọ́n kù lé báyìí tó ti àwọn gómìnà tó gbé igun mẹ́rin orílẹ̀-èdè Nàìjíríà dúró. Ọwọ́ ilé-iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó òun ló ti tẹ àwọn afurasí adigunjalè méjì kan tí wọ́n máa ń ṣe bíi atẹ́wọ́gbọrẹ o nínú súnkẹrẹ-fàkẹrẹ ní agbègbè Àjálẹ́kì ní ìpínlẹ̀ Èkó, gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó látẹnu alukoro wọn ọ̀gbẹ́ni eyín SP Benjamin Hundeyin tó ṣe fi ọ̀rọ̀ òun léde ò sọ di mímọ̀ wípé arákùnrin kan èyí tó ń wa ọkọ̀ rẹ̀ jẹ́jẹ́ nínú súnkẹrẹ-fàkẹrẹ ní agbègbè ọ̀hún ní ìpínlẹ̀ Èkó, òun mà ní àwọn ọ̀gbẹ́ni méjì kan èyí tí orúkọ rẹ̀ jẹ́ Lékan Ibrahim àti Olúmídé Ọládìjí ni wọ́n ṣe bí ẹni tí ó ń tẹ́wọ́ gbọrẹ pé kí wọ́n ṣàánú fún un, tó sì jẹ́ wípé wọ́n yọ ṣéènì góòlù tí ń bẹ lọ́rùn rẹ̀, ẹ̀rọ alágbèéká rẹ̀ àti àwọn nǹkan míì ni wọ́n fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yóò jìbìtì olè yìí tí wọ́n fi yọ lọ nínú ọkọ̀ arákùnrin ọ̀hún, èyí tó mú arákùnrin náà láti lọ ké gbàjarè bá àwọn ọlọ́pàá
tí ń bẹ ní agbègbè náà ní agbègbè Àjálẹ́kí ní ìpínlẹ̀ Èkó. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n ló ṣẹlẹ̀ ní ọjọ́ 15 nínú oṣù kẹta ọdún tá a wà yìí ní nǹkan bíi aago 7 ààbọ̀ ìrọ̀lẹ́ o. Wọ́n ní pẹ̀lú ìgbésẹ̀ eléyìí tí àwọn ọlọ́pàá ń tamọ́ra Anthony Giri Mákàyè èyí wọ́n fi rọ́wọ́ tó ọ̀gbẹ́ni Lékan Ibrahim àti Olúmídé Ọládìjí tí wọ́n sì gba fóònù àti àwọn ohun tí wọ́n gbà lọ́wọ́ onínúure tó ń bẹ nínú ọkọ̀ ọ̀hún tí wọ́n rí gbà padà lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi náà tí wọ́n sì dá padà fún ẹni tó ní o. Ṣùgbọ́n alukoro ní ìwádìí tí ń lọ o ní gẹ́gẹ́ tí wọ́n bá ti parí ìwádìí wọn àwọn oníṣẹ́ ibi ọ̀hún wọ́n tàrí wọn lọlé ẹjọ́ láti fi ìjìyà tó jẹ wọ́n o lábẹ́ òfin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọ̀kan gbòógì nínú àwọn òǹsọ̀rọ̀ gbóhùnsáfẹ́fẹ́ ohùn arábìnrin Ṣadé Ládìpọ̀ ló ti sọ̀rọ̀ wípé pẹ̀lú bí òun ti ń wo ìrìnàjò ayé òun yìí òun ò ṣetán o láti di ìyá ọmọ tàbí ìyá ìkókó tí wọn yóò máa fi orúkọ ọmọ pè o. Ó ní kò sí ìdí kankan tó wà níbẹ̀ ju wípé lọ́wọ́ tóun wà yìí òun ò ní ìfẹ́ bẹ́ẹ̀ sì ni òun ò gbà lérò tó ti ìgbáradì rárá láti lóyún débi tóun yóò bímọ o. Ó ní kì í ṣe wípé bóyá ń kórìíra àwọn ọmọdé. Ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò síbi tí òun lọ tí àwọn ọmọdé tí wọn ò ní ṣùgbọ́n òun tí wọn yóò bò òun bí èṣù ni tóun sì máa ń ṣe ìtọrẹ àánú fún àwọn ọmọdé o. Ó ní ṣùgbọ́n olóhùn ò gbà lérò òun ò sì gbáradì fún un láti di ìyá ọmọ. Arábìnrin Ṣadé Ládìpọ̀ ọ̀hún tó jẹ́ ọ̀kan nínú àwọn ògbóhùnsáfẹ́fẹ́ lórí iléeṣẹ́ amóhùnmáwòrán ló sọ̀rọ̀ náà nígbà tí wọ́n tún fi ọ̀rọ̀ wá òun náà lẹ́nu wò. Lónìí kì í ṣe wípé èròǹgbà yìí ló ṣokùnfà tóun fi di ẹni tí ò ní adé lórí tó fa ìpínyà láàrin òun àti ọkọ òun tẹ́lẹ̀. Ó ní rárá o. Ó ní àìṣedédé tó ń ti wà lóòótọ́ àti ìyà èyí tí ọkọ òun tẹ́lẹ̀ rí fi ń jẹ òun o. Òun ló fà á tí òun fi filé ọkọ sílẹ̀. Ó ní ṣùgbọ́n tóun bá rí ọkùnrin èyí tó ṣetán láti ṣe ti tòun ó lóun ṣetán báyìí láti di ìyàwó ọ̀sìnkín lábẹ́ ọkùnrin míì tó ṣetán láti gbé òun sílé gẹ́gẹ́ bí aya o. Ó ní àsọyépọ̀ yóò sì wà láàrin wọn wípé bí ó bá bímọ síta kó lọ rèé bímọ síta ṣùgbọ́n láti ọ̀dọ̀ òun ò ṣetán láti bímọ. Arábìnrin Ṣadé Ládìpọ̀ náà tí ó bá fi di oṣù kọkànlá ọdún tá a wà yìí ni ó di ẹni ọdún 42 42 years lórí ilẹ̀ alàyè. Ó ní tí ó bá dọjọ́ iwájú ó ṣeéṣe o kóun padà lọ gba ọmọ tọ́ o láti ilé aláìní òbí àwọn ọmọ tóun yóò sì máa tọ́ wọn tí wọ́n sì máa jẹ́ orúkọ òun ṣùgbọ́n òun ò ṣetán láti lóyún débi tí òun yóò bímọ gẹ́gẹ́ bí Ṣadé Ládìpọ̀ ti sọ̀rọ̀ náà. Tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ títí ojúmọ́ la tẹ́tí máa láǹfààní láti gbọ́ tòun rè míì. Mo gbà aládùúrà ní pé lóòní ilé wa ọ̀nà nínà Fúnmi Adénúgà ẹni tó mú ìròyìn wá ti gba amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.